Ìbílẹ̀ Yorùbá TV láti iléeṣẹ́ wa Ìbílẹ̀ Yorùbá TV náà ni a ti kí ń káàbọ̀. Gẹ́gẹ́ bí ìṣe àti àṣà iléeṣẹ́ wa ìbílẹ̀ náà ni láti máa mú fọ́nrán fídíò wá fún ìgbádùn yín ní ọlọ́kan òjọ̀kan. Fọ́nrán fídíò tí a mú wá fún ìgbádùn yín lónìí òun ni àwọn ìṣẹ̀lẹ̀ èyí tí ó ṣẹlẹ̀ ní agbègbè Ṣáṣá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní Ìbàdàn. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé ìjà ẹlẹ́yàmẹ̀yà ó ṣẹlẹ̀ ní agbègbè Ṣáṣá láàrin àwọn Yorùbá àti àwọn Haúsá débi pé wọ́n pa àwọn ọmọ Yorùbá tí àwọn ọmọ Yorùbá náà tí wọ́n sì ń pa àwọn Haúsá tí wọ́n jó ọ̀pọ̀lọpọ̀ dúkìá. Eléyìí ló fa tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá fi kégbe síta wípé kí ni àwọn ìjọba wa, kí ni nǹkan tí wọ́n ṣe láti lè fi dáwọ́ wàhálà èyí tí ó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá ní àsìkò tí a wà yìí. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé ní ilẹ̀ Yorùbá tí a wà báyìí, ara orokùn bẹ́ẹ̀ sì ni ara rọ adìyẹ, torí pé a ò lè sọ wípé a sùn ká sọ wípé a sùn fọ́nfọ́n, nítorí pé wàhálà àti hílàhílo ti àwọn ajínigbé Fúlàní òun náà ni òfin yíyọ ọ̀pọ̀lọpọ̀ ní ọkàn balẹ̀, torí pé ọ̀pọ̀lọpọ̀ ni ò lè sọ wípé òun fẹ́ rìnrìn àjò ní àsìkò tí a wà yìí, torí pé kí wọ́n má lọ ṣe kíni, kí wọ́n má lọ jí irú ẹni bẹ́ẹ̀ gbé. Tí wọ́n bá tẹ̀ tó wá jí wọn gbé, tí wọ́n bá fi wọ́n sílẹ̀, ó má ṣì dá. Kí wá ní ká sọ àwọn tí ó jẹ́ wípé wọ́n jí wọn gbé, wọ́n tún béèrè fún owó, wọ́n fún wọn ní owó, sípòsípò bẹ́ẹ̀ ṣe ni wọ́n tún pa irú àwọn ẹni bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká wo àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ ní agbègbè Ṣáṣá, torí pé àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ ní agbègbè Ṣáṣá ó jẹ́ nǹkan tí yóò ba ni nínú jẹ́ lọ́pọ̀lọpọ̀, débi pé ṣé ká wá sọ wípé ọmọ onílùú gan ti wá di àjòjì ní ìlú bàbá ẹni àbí ibi tí báwo, torí pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sùn tí àwọn èèyàn fi kan àwọn agbófinró ni wípé kàkà kí àwọn agbófinró kí wọ́n ràgàbo ọmọ Yorùbá, níṣe ni wọ́n tún bẹ̀rẹ̀ sí ní ràgàbo àwọn Fúlàní tí wọ́n fi àwọn ọmọ káàrọ̀ oòjíire sílẹ̀. Àwọn kó tó di pé ẹ wo àwọn fọ́nrán fídíò tí à ń sọ̀rọ̀ nípa ẹ̀, ẹ jẹ́ kí a ka àwọn ìwé ìròyìn èyí tí ó wà lójú ìwé Aláròyé. Ẹ jẹ́ ká kà fún yín, torí pé ọ̀pọ̀lọpọ̀ òun ni ó ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa Nàìjíríà ní ọ̀sẹ̀ tí ó kọjá. Ẹ máa bá mi ká lọ bí mo ṣe máa ka ìròyìn náà sí yín létí. A máa gbẹ̀san ikú Fúlàní àti màálù wọn tí wọ́n pa ní ilẹ̀ Yorùbá. Ta ni ó sọ ọ̀rọ̀ tí mo sọ yìí? Àwọn ẹgbẹ́ Miyetti Allah, àwọn náà ni wọ́n sọ ọ̀rọ̀ náà. Àwọn Fúlàní darandaran tí ẹgbẹ́ wọn jẹ́ Miyetti Allah ti sọ pé kò sẹ́ni tó lè ní kí àwọn kúrò ní ilẹ̀ Yorùbá, nítorí ó wà nínú òfin Nàìjíríà dáadáa pé kò sí ibi tí àwọn kò lè gbé lórílẹ̀-èdè wa Nàìjíríà. Nínú ọ̀rọ̀ tí ọ̀gbẹ́ni Alhassan Saleh, ẹni tí ń ṣe akọ̀wé fún gbogbo ẹgbẹ́ àwọn Fúlàní darandaran yìí, bá ìwé ìròyìn The Punch sọ̀rọ̀. Níbẹ̀ ló ti sọ pé ẹnikẹ́ni tó bá hùwà ọ̀daràn nínú àwọn ni kí ìjọba fọwọ́ òfin mú, kí wọ́n sì fi ìyà tó tọ́ jẹ irú ẹni bẹ́ẹ̀. Ọkùnrin yìí fi kún pé gbogbo àwọn tí wọ́n pariwo pé kí àwọn kó ẹrù àwọn kúrò ní ilẹ̀ Yorùbá, irú ìgbésẹ̀ bẹ́ẹ̀ yóò ṣòro gidigidi. Nínú ọ̀rọ̀ ẹ̀ náà ló ti sọ pé gbogbo ẹran tí àwọn èèyàn pa àti àwọn èèyàn wọn tí wọ́n dá ẹ̀mí wọn légbodò pátápátá làwọn yóò gba ẹ̀san ẹ̀, nítorí àwọn kò lè faramọ́ ìyànjẹ ọ̀rọ̀ rẹ̀ ará àdúgbò. Ọ̀gbẹ́ni Saleh fi kún ọ̀rọ̀ ẹ̀ pé ìwà ìkà àti ọ̀dájú ni bí wọ́n ṣe ní kí àwọn Fúlàní darandaran kúrò ní ilẹ̀ Yorùbá, àti pé kì í ṣe gbogbo Fúlàní ni kò dára. Èyí tó bá ti ṣẹ̀, ọwọ́ òfin ni kí wọ́n fi mú irú ẹni bẹ́ẹ̀. Ó ní níṣe ló yẹ kí ìjọba pèsè ibi tí àwọn ẹran àti àwọn tí máa máa sin, tí àwọn ẹran wọn ti máa máa jẹ oko, dípò bí wọ́n ṣe ní kí àwọn kúrò ní ilẹ̀ Yorùbá pátápátá. Ọkùnrin Fúlàní yìí sọ pé àwọn kò ní ibi lọ rárá o, nítorí ọmọ Nàìjíríà làwọn náà. Bẹ́ẹ̀ lẹ́nikẹ́ni kò lè sọ pé ibì kan báyìí ni kí àwọn rìn sí, tàbí ibì kan ni àwọn kò gbọdọ̀ lọ ní gbogbo ibikíbi ní orílẹ̀-èdè Nàìjíríà. Bẹ́ẹ̀ ló tẹnumọ́ pé kò sí ẹnikẹ́ni báyìí tó lẹ́tọ̀ọ́ láti lé àwọn kúrò ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan. Tí ẹ bá sọ pé ẹ fẹ́ lé wa, àwa náà kò ní gbà fún yín o. Bẹ́ẹ̀ lẹ́nikẹ́ni kò lẹ́tọ̀ọ́ láti pa Fúlàní kankan. Ẹni tí ó bá ṣẹ̀ kí òun náà, ẹ má bínú, ẹni tí ó bá ṣe kí òun náà má lọ sùn fọ́nfọ́n o. Àwa náà yóò gba ẹ̀san ikú èèyàn wa tí ẹnikẹ́ni bá pa. A kò kórìíra ẹ̀yà tàbí ìran kankan. Ẹ̀mí kan náà ni gbogbo wa gbé sórí. Èèyàn kò sì ní pa Fúlàní kí àwa náà máa wòran. Nínú ọ̀rọ̀ ẹ̀ náà ló ti sọ pé bí ọ̀rọ̀ ṣe rí gan ni gómìnà ìpínlẹ̀ Bauchi Bala Mohammed ṣe sọ yẹn,
pé kò sí ẹnikẹ́ni tó gbọ́dọ̀ sọ pé kí àwọn ẹ̀yà kan kúrò ní ìpínlẹ̀ kan nítorí ọmọ Nàìjíríà ní gbogbo wa. Síwájú sí i ó tún sọ pé ohun tó ṣe ní láàánú ni pé àwọn Fúlàní táwọn èèyàn kọlù báyìí kì í ṣe àwọn jàǹdùkú tí wọ́n ṣẹ̀, àwọn tí kò mọwọ́ tí kò mọ ẹsẹ̀ ni wọ́n fi ìyà jẹ. Bẹ́ẹ̀ níjọba tó yẹ kó gbé ìgbésẹ̀ ń wòran. Ohun tó sì ṣẹlẹ̀ yìí lè di wàhálà tí apá ìjọba kò ní ká. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni olórí àwọn Miyetti Allah láwọn ìpínlẹ̀ gúúsù ìlà oòrùn àtàwọn ti gúúsù lágbègbè àwọn ìpínlẹ̀ bíi Delta, Edo, Rivers State lọ́hùn ti sọ pé àwọn kò ṣetán láti fi agbègbè ọ̀hún sílẹ̀ padà sí ilẹ̀ Haúsá. Bí ìròyìn ti ẹgbẹ́ Miyetti Allah bí ó ṣe lọ náà ni mo ṣe kà sí wa létí. Ẹ jẹ́ ká tún wo abala ìwé ìròyìn èyí tí ó kàn, ẹ máa bá mi kà lọ, mò ń bọ̀. Ìròyìn tí ó tẹ̀ wá lọ́wọ́ báyìí òun náà ni ó sọ pé àwọn tọ́ọ̀gì ya wọ ọsibítù lọ́ṣogbo, wọ́n gbé òkú àwọn tí dókítà sọ pé kòrónà pa. Ẹ máa bá mi kà lọ bí mo ṣe máa ka ìròyìn náà sí ní etí. Eré àsápajúdé làwọn dókítà, nọ́ọ̀sì àtàwọn aláìsàn tí wọ́n wà nínú ọgbà ilé ìwòsàn Ọ̀ṣun State University Teaching Hospital lọ́ṣogbo sá lópin ọ̀sẹ̀ tó kọjá nígbà tí àwọn tọ́ọ̀gì ya wọ ibẹ̀ tí wọ́n sì ń pariwo pé ẹni bá dúró ó gbé. Àwọn èèyàn 12 gbọ́ pé wọ́n kú nípasẹ̀ àrùn kòrónà tó kọlù wọn, ṣùgbọ́n èsì yìí kò tẹ́ àwọn mọ̀lẹ́bí wọn lọ́rùn, wọ́n sì ní dandan ni kí wọ́n gbé òkú wọn sílẹ̀ fún àwọn. Gbogbo àlàyé àwọn aláṣẹ ilé ìwòsàn náà ni pé wọn kò lè dédé gbé òkú alárùn kòrónà sílẹ̀ fáwọn mọ̀lẹ́bí wọn láì tẹ̀lé gbogbo ìlànà tí àjọ NCDC gbé kalẹ̀ ni kò tẹ́ wọn lọ́rùn tí ó sì wọnú etí àwọn mọ̀lẹ́bí olóògbé náà. Báyìí ni wọ́n lọ kó àwọn tọ́ọ̀gì wá tí wọ́n sì bẹ̀rẹ̀ sí da gbogbo ẹ̀ka tí wọ́n ti ń tọ́jú àwọn tí wọ́n bá ní accident àti ìtọ́jú pàjáwìrì accident and emergency unit. Ìṣẹ̀lẹ̀ náà la gbọ́ pé ó gba àwọn aláṣẹ ilé ìwòsàn náà àtàwọn agbófinró ní ọ̀pọ̀lọpọ̀ wákàtí láti yanjú ọ̀rọ̀ náà. Nígbà tó ń sọ̀rọ̀ lórí nǹkan tí ó ṣẹlẹ̀, olùdarí àgbà fún ilé ìwòsàn náà, ọ̀jọ̀gbọ́n Peter Ọláìtàn ṣàlàyé pé àwọn mọ̀lẹ́bí àwọn méjèèjì tí wọ́n dolóògbé náà sọ pé èsì tó jáde pé wọ́n ní kòrónà jìnnà sí òótọ́. Ọláìtàn ní ṣe ni wọ́n bẹ̀rẹ̀ sí dá wàhálà sílẹ̀ pé àwọn fẹ́ gbé àwọn òkú náà fún sísìn, ṣùgbọ́n ilé ìwòsàn gbàgbọ́ pé wọ́n gbọ́dọ̀ tẹ̀lé ìlànà àjọ NCDC kí àrùn náà má bàa di nǹkan tí ó ń tàn káàkiri. Ó ní àwọn padà yanjú wàhálà náà àti pé kò sí aláìsàn kankan tó ní ìpalára lásìkò ọ̀hún. Ọ̀rọ̀ rí ará àdúgbò. Ẹ jẹ́ kí n tún ka ìwé ìròyìn tí ó kàn sí ní etí. Ẹ káàbọ̀ padà. Ìròyìn tí máa fi káàdì ètò tòní nílẹ̀ òun náà ló sọ pé ọ̀pọ̀lọpọ̀ ilé àti ṣọ́ọ̀bù wa làwọn Haúsá dáná sun lọ́jà Ṣáṣá ní Ìbàdàn. Ó kéré tán èèyàn 2 ló kú tí ọ̀pọ̀lọpọ̀ ohun irinṣẹ́ àti ọ̀kẹ́ àìmọye dúkìá sì ṣègbè sínú làásìgbò tó wáyé láàrin àwọn Haúsá àti Yorùbá ládùúgbò Ṣáṣá ní Ìbàdàn lọ́jọ́ Ẹtì Friday tó kọjá. Òkú èèyàn 2 tí wọ́n dáná sun sí ẹ̀gbẹ́ títì ọ̀nà Ọjọ́ sí Mọ́níyà ní Ṣáṣá ní Ìbàdàn pẹ̀lú ọ̀kadà 2 sì ń jóná lọ́wọ́ títí akọ̀ròyìn wá fi kúrò níbẹ̀ ní nǹkan bíi aago 6 ìrọ̀lẹ́ ọjọ́ Ẹtì ọ̀hún. Níṣe làwọn tí orí kó yọ lọ́wọ́ òfò dúkìá sáré lọ ṣàtà ọkọ̀ láti kó gbogbo ẹrù tó wà nínú ṣọ́ọ̀bù wọn. Ẹ̀rù ìjàmbá iná nìkan kọ́ ló ń bà wọ́n, bí kò ṣe nítorí fífọ́ tí àwọn Haúsá wọ̀nyí ń fọ́ àwọn ṣọ́ọ̀bù tí wọ́n bá mọ̀ pé wọ́n lọ́jà nínú dáadáa. Ṣáṣá jẹ́ ọ̀kan nínú abúlé ilẹ̀ Ìbàdàn, ṣùgbọ́n tó ti wà nínú ìgboro ìlú náà báyìí látàrí bí Ìbàdàn ṣe ń gbòòrò sí lójoojúmọ́. Ibẹ̀ sì lọ́jà ata àti ohun èlò ọbẹ̀ pọ̀ sí jùlọ jákèjádò ìpínlẹ̀ Ìbàdàn. Nígbà tí yóò fi di aago 6 ìrọ̀lẹ́ ọjọ́ náà, gbogbo ọmọ Yorùbá tó wà nínú ìgboro Ṣáṣá ni wọ́n fi ilé wọn sílẹ̀, gbogbo wọn sì sá àsálà fún ẹ̀mí wọn nítorí tí àwọn Haúsá ti dáná sun ilé àti ṣọ́ọ̀bù tí púpọ̀ nínú wọn ti ń ta ọjà. Kí Ọlọ́run bá kó wà pẹ̀lú wa. Gẹ́gẹ́ bí awakọ̀ kan tó ń ná ọ̀nà Ṣáṣá ṣe fìdí ẹ̀ múlẹ̀ fákọ̀ròyìn wa, obìnrin olóyún kan ní Haúsá alábàárù yẹn ń bájà pé ó da omi sí òun ní ara. Obìnrin yẹn sọ pé òun kò da omi sí ní ara àti pé ṣebí ó rí òun nígbà tí òun fẹ́ da omi.
òun mọ̀ pé ṣe ni ó sáré sí ẹnu tí ńṣe ni ó sáré sí ẹnu omi tí òun dà tí wàhálà tí ó sì ṣẹlẹ̀. Ọ̀rọ̀ yìí ni wọ́n fà mọ́ ara wọn lọ́wọ́ tí ọkùnrin Yorùbá kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Shakirudeen fi ń bá Haúsá náà wí pé ṣé wọ́n fẹ́ na aláboyún ọ̀hún ni. Ọmọ Yorùbá yẹn kò sọ jù báyìí lọ tó ti di nǹkan tí Haúsá fi tán ní Ògùn. Olùgbé inú ṣáṣá kan Alhaji Ibrahim Adelabu, ẹni tó faragbá nínú lásìgbò yìí, ṣàlàyé pé bí àwọn Haúsá ṣe gbọ́ pé ẹni tí ọ̀kan nínú wọn náà lóògùn ti kú ni wọ́n ti múra ìjà sílẹ̀ tó lágbára, torí pé wọ́n mọ̀ pé àwọn ọmọ Yorùbá wọ́n máa gba ẹ̀san. Láti òru ọjọ́ tọ́sídẹ̀ẹ́ yẹn mọ́jú ọjọ́ Jímọ̀ ni wọ́n ti ń kó àdá, idà àtàwọn nǹkan ìjà olóró káàkiri nínú ṣáṣá, tí wọ́n sì bẹ̀rẹ̀ sí í ṣe àwọn èèyàn léṣe, tí wọ́n tún dá wọn ní ọ̀nà, débi pé wọ́n tún wá ń dáná sun ilé àwọn Yorùbá káàkiri. Ṣàdédé ni mo rí wọn nílé tèmi náà, tí wọ́n sì dáná sun ilé ti ọ̀dọ̀ mi náà. Bí wàhálà tí ó ṣẹlẹ̀ ní agbègbè ṣáṣá ní ìlú Ìbàdàn bó ṣe rí náà ni mo kà sí ní etí yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rèé tí ẹ̀yin darapọ̀ mọ́ Ìbílẹ̀ Yorùbá TV, mo bẹ̀ yín, mo rọ̀ yín pé kí ẹ jọ̀wọ́ ẹ bá wa subscribe sí channel wa. Tẹ́ bá wa subscribe tán, ẹ bá wa click lórí bell notification icon. Èyí máa jẹ́ kí ẹ mọ ìgbà àti àkókò tí à ń gbé fún fídíò jáde ní ọlọ́kan òjọ̀kan. Ó ní agbára. Ẹ̀yin ọmọ Yorùbá, kí ni nǹkan tí ẹ̀yin rò pé a lè ṣe tí a máa fi gba ara wa sílẹ̀ lọ́wọ́ àwọn Fúlàní tí wọ́n ṣekú pa àwọn èèyàn wa? Torí pé ìjọba tí a gbójúlé, ìjọba wọ̀nyí náà ni ò ṣetán láti gbà wá kúrò lọ́wọ́ àwọn Fúlàní. Kàkà débi pé kí ìjọba kí wọ́n wà lẹ́yìn àwa ọmọ Yorùbá, ṣe ni ó dàbí pé ìjọba gan ṣe ni wọ́n gbé sí àwọn Fúlàní ní ẹ̀yìn. Ṣé ká wá sọ pé ìjọba tí à ń ṣe lọ́wọ́ yìí ìjọba Fúlàní ni ká pè ní, àbí irú ìjọba wo ni? Torí pé ìjọba gbọ́dọ̀ dà gbogbo ọmọ ilẹ̀ Nàìjíríà pátápátá, wọn ò gbọ́dọ̀ ya ẹ̀yà kan sí. Àmọ́ bí nǹkan ṣe ń lọ lọ́wọ́ báyìí, ó dàbí pé ìjọba tí ó wà lórílẹ̀‐èdè Nàìjíríà lọ́wọ́ báyìí ṣe ni wọ́n gbárùkù ti àwọn Haúsá àti Fúlàní ní ẹ̀yìn, tí wọ́n wá kẹ̀yìn sí àwọn ẹ̀yà tí ó kù. Kí ni nǹkan tí ẹ̀yin rò pé Yorùbá lè ṣe lórí ọ̀rọ̀ rògbòdìyàn èyí tí ó wà nílẹ̀ wa lọ́wọ́lọ́wọ́ báyìí? Torí pé tí ẹ ò bá gbàgbé, ní ẹnu ọjọ́ mẹ́ta yìí ni a tún gbọ́ pé àwọn Haúsá yìí tí wọ́n ya wọ agbègbè kan ní Ogun State, tí wọ́n sì pa àwọn èèyàn bíi mélòó kan níbẹ̀. Kí Ọlọ́run bá mi Elédùmarè ó wà pẹ̀lú èmi àti yín. Ẹ jẹ́ kí n máa fi èyí ṣe ìlọ. Lágbára Ọlọ́run bá mi, kàn ní ṣe mí, nǹkan ní ṣe ẹ̀yin náà. Ẹ̀yin náà máa bá èmi náà lè máa bá láṣẹ Ọlọ́run bá mi Elédùmarè. Ó tún dọjọ́ mi ọjọ́ rí tí a ó tún pàdé. Mo dúpẹ́ pé òkun lọ gbogbo yín. Ó dàbọ̀. Thank you, God bless you. Bye bye. Guys, good morning. This is Nana Aisha reporting to you from Shasha Ibadan, where the crisis is taking place. Please, guys, I've been reading a lot of posts saying the Northerners are at fault, the Northerners are killing people. Please, this is just a total misunderstanding. Okay, this is a quick story of what happened because I was there. Okay, a Nigerian man carried a basket of tomato, so it fell down and the tomato all poured on the floor in front of a Yoruba woman's shop. So she stood up and faced the Nigerian man, telling him to pack the tomato and also wash her shop. So the Nigerian man was like, this is a market, there's no way he's going to get water to wash the shop, but he's going to pack the tomato. He pleaded with her, but she refuses. She said she's not going to, she said until he washes the shop before she's going to leave him alone. So another Yoruba man jumped into the conversation. It was like the Nigerian man asked to wash the shop or else they're not going to leave him alone. So the Nigerian man pleaded with them, but they refuses. He said there's no way he's going to get water to wash the shop, but he's going to pack the tomato. So the next thing, the Yoruba man slapped the Nigerian man. Immediately, the Nigerian man also slapped the Yoruba man back. So immediately the Nigerian man slapped the Yoruba man. The Yoruba man tripped on the floor and he fainted immediately. So people gathered, they rescued they took the Yoruba man to the hospital. On getting to the hospital, they reported him dead. So people were just as shocked. They were like, how come just one slap, you don't die? So one idiot that was also there posted rubbish online. He said an Hausa man slapped a Yoruba man to death. The Shasha talk got angry, then started killing Hausas. They thought it is really Hausa people that started
the world. They don't know that it's a ninja. It is a ninja man that slapped someone to death, not an Hausa man. So please guys, whenever you want to post, investigate before posting. Just don't post rubbish. Just one post started a war. Just one post has killed million people. Please guys, please, 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 and please, please think before. Mama Queen. Ele ṣeré o. Ó lọ fà o. Ajá lele ṣe sùn yìí o. Ajá náà sùn yìí o. Ṣọ́ọ̀bù bàbí lélẹ̀ o. Beauty network wà lélẹ̀ o. Ọmọ wàhálà wà o. Wàhálà wà o. Ẹ̀rọ máa pa àwọn ẹgbẹ́ wọn tí wọ́n ń bọ̀. Wọ́n lè assist wa láyé. Àsọyà kan lọ tí wọ́n fẹ́ ká já tí wọ́n àwọn kan lọ kọ́kàn tẹ̀lé. Wọ́n ti kílẹ̀ gbogbo ẹ̀ tí ẹ̀ka sáwọn báwọn náà ṣó tí wọ́n mọ̀ tán ṣe. Chief of Army Staff Hausa ẹ bá débi kan Adamu kìíní kan náà wọ́n máa àti ẹ̀tí mọ̀tò ti di fọ́nmà Inspector General. Ṣẹlẹ̀ ní Sierra náà. Inspector General. Àwọn sójà kan ní ọ̀sán lọ rẹ́sítì àwọn Yorùbá wọ́n bẹ̀rẹ̀ sí ní bàbá àwọn Yorùbá báwọn náà ti gbó gbé jáde. Wálé Hausa ti gbàjọba wọn lọ́wọ́. Ó lè gbalẹ̀. Wannan ita ce kasuwar Sasa jihar Oyo, garin Sasa jihar Oyo, inda ake faɗa tsakanin Hausawa da Yarbawa. A yau Juma'a aka fara wannan faɗa da safe. An kona gidaje da shaguna da motocin dukiyoyin 'yan arewa da Hausawa da Yarbawa. Allah kaɗai ya san adadin mutanen da aka kashe. Nan shine cikin jihar kasuwa, shine cikin kasuwar inda take ci da wuta. Dama ba tafi wata biyu da ya wuce da irin wannan abin ya faru a garin ba. An turo hukuma ta zo tun karfe 8 har kawo yanzu ko bindiga ɗaya ba su iya harbawa ba. Sun ce ba a ba su umarni ba. Don haka da mu post din wannan abubuwa mutanen mu dan Allah ku duba ku yada. They vandalize. Is being vandalized. All is being vandalized. Peter. All is being. Ìyá Israel kílẹ̀ kó tí ó dẹ̀sẹ̀ sí ìyá Israel. Gbàjẹ́ ìpẹ́ ẹ̀ làǹtẹ́nà ní kí lórúkọ ẹ̀. Ẹ̀yin gan mọ ẹ mọ risk life ara yín o. Ṣé ó yẹ kẹ́ ẹ ti lọ tẹ́ ẹ̀ kọ́ àwọn ilé? Wò kún bẹ́ẹ̀ jọ. Kẹ́rí fẹ́ rí mọ́tò tó fẹ́ máa ń kó mọ́ sí. Ẹ ti rí mọ́tò mi ni. Mọ́tò èwo? Rẹ́ẹ̀dì yẹn. Rẹ́ẹ̀dì yẹn. Are you sure it's coming back? All is being vandalized. They vandalize it all. There is war between Yoruba and Hausa at Shasha Ibadan. Mommy, yeah. All is being vandalized. There is war between Yoruba and Hausa in Ibadan. In Ibadan. They vandalize it all. Come on, record in social media time. They vandalize it all. All is being vandalized. They vandalize it all. It's been vandalized. It's been vandalized. Kò sẹ́ni tí ó fídíò kálukú. Àdámọ́ kan jẹ ni. Wọ́n bá àbòkí bá ṣáṣá jẹ́. Àjọ wà ń bí ni ò dálẹ́. Òkú ìyá yín ni ìyá yín ló máa sin.
See. There is war. There is war. There is war at Shasha Ibadan. Shasha Ibadan between Hausa and Yoruba. There is war between Hausa and Yoruba. The Hausa people are putting fire in different properties. Different properties. Different properties. Different property. In the video that we are see war for the Naija. See everywhere. See war everywhere don't turn blue. See war. See war. Charge the mama yenjo trailer. Hey, I was sitting down on the lay. Jesus Christ. Let's save Nigeria. Ní sóríire kò ní jẹ yín nínú ìlú tiwa ẹ máa kó alẹ́rú. ẹ̀rìn kú ni wọ́n rìn kú ni wàhálà wọ́n rìn kú ẹ̀rìn kú ni ẹ̀yin olórí ibú nínú ìlú tiwa ẹ kó alẹ́rú ẹ̀ ní jèrè ọlọ́wọ́ pàtì yín jẹ́ ni ẹ sọ̀rọ̀ ẹ̀yin olórí ibú yìí ní sórí ní bá ṣe rí àfi bí ẹrú ní jèrè ẹ̀yin olórí ibú yìí ẹ̀yin olórí ibú gbogbo yìí kò ní í jẹ yín sọ̀fọ̀ ní àbẹ̀rí yín lùlù wa mọ́ rà rè ní. olórí òrí bí ṣe ń wọrin olórí ibú kò ní yẹ yín ní sọrí ilé inú gbọ́ lẹ́yìn inú gbọ́ ládẹ́tẹ̀ gbé ní sọrí ire ẹ̀yin olórí ibú yìí ẹ̀rọ kọ́ ní inú gbọ́ lẹ́yìn máa gbé.